No wonder náà mo ti ń wú ẹ láti ojú wíńdò. Kí ló ṣe wàhálà rú ẹ lọ́rùn báyìí torí ọjọ́ ìwọ wọ̀ mí? Mo jẹ́ kí n sọ fún ẹ, níjọ́ tó bá tún bá mi dán rádaràda òṣì wò, máa gbá ojú ẹ ní ṣe sọ́hùn. Kí ló fẹ́ ṣe? Dọ́kìnì wò, wò máa dán wò, wọ́n ń gbé dán wò ló bí yọ̀kẹ́rẹ́. Kì í ṣe dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ni àwọn bàbá wa máa ń sọ. Dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ kẹ̀. Ta ni ìyá ọ̀kẹ́rẹ́? Ọ̀kẹ́rẹ́ ni ìyá ọ̀kẹ́rẹ́. Ohun tí àwọn bàbá wa máa ń wí ni pé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Níbi tí ọ̀kẹ́rẹ́ ti ń gbìyànjú àti fò látòrí igi kan bọ́ sórí igi kan, olófàá tí ọ̀kẹ́rẹ́ fi ń jábọ́ tí wọ́n fi ń kó o ní pópó ni àwọn bàbá wa fi ń wí pé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́, kì í ṣe ìyá ọ̀kẹ́rẹ́. Ìyàtọ̀ wà láàárín ìyá àti ìyá. Dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ni àwọn bàbá wa máa ń wí. Kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti ń sọ̀rọ̀ nípa àwọn àṣìṣe tó wà nínú èdè Yorùbá àti bí àwọn ènìyàn ṣe ń ṣe àṣìlò èdè Yorùbá. Bí ẹ̀yin bá fẹ́ kọ́ èdè Yorùbá síwájú àti síwájú sí i, ẹ yẹ̀ wá wò lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram, ẹ wò wá àti Yorùbá Clinic, lórí YouTube àti Yorùbá Clinic ni à ń lò. Bó bá jẹ́ orí Facebook ni ẹ̀yin ti fẹ́ wò wá, ẹ wò wá lórí Yorùbá Clinic. Tó bá jẹ́ lórí Twitter ni Yorùbá_clinic ni à ń lò. Bó bá jẹ́ lórí ayélujára àti íńtánẹ̀tì, ẹ wò wá lórí www.yorubaclinic.com kí a jọ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó rí ìgbà míì tí a máa mú àkọ̀tun ẹ̀kọ́ èdè Yorùbá wá sí ojú ìwòran yín, èmi Ọláìyá Àyìndé Ọlánrewájú ni mò ń wí pé kí ẹ wà ní àlàáfíà.